ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ wọn mèrè adúpẹ́ àyìn agbọ̀gá nítorí tó ṣe tánú ẹdún lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yẹn wa a ó mọ èèyàn títí lẹ́lẹ́ jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ rẹ̀ lénìí kì í ṣe pé agbọ́n kì í ṣe pé alágbára kì í ṣe pé bóyá ohun kan ni ló gbé wa rúbí kì í ṣe pé agbára ọlọ́run àmọ́ lóore o bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yín wa àwọn èèyàn títí láíláí jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi wòye ìdájọ́ là ń dágbé lórí ètò ohun olúwa èyí tó mọ́ látẹnu yá àdúrà Eriabanise jp tó mọ́ láti ilé ìjọsìn wa ìjọsẹ́gun ní tèmi ilẹ̀ àánú nílùú nàìjíríà níbí ní iléeṣẹ́ ìbílẹ̀ nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú uk lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú a ò ní dẹni ìtanù ọfàyàn fèsùlẹ̀ ní bà wá bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ̀lẹ̀ tàbí fún ìbéèrè kan tàbí fún ìkejì tẹ́wá wò kí mo dẹ̀fẹ̀ báyà àdúrà Eriabanise mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ pọ̀ mi sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rè 070 5784 2311 lẹ́ẹ̀kan sí 070 5784 2311 fúnra mi báyìí ni máa gbé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bá wa wò àtàwọn tó ń ṣíà rẹ̀ ẹ tó bá mi sáré ṣíà rẹ̀ lọ́sàn-án yìí oore ọ̀fẹ́ àti ohun tẹ́ ẹ lè fi ran iṣẹ́ ìránṣẹ́ ìyá àdúrà náà lọ́wọ́ nìyẹn ẹ bá mi ṣíà rẹ̀ fún àwọn ènìyàn wa àwọn bàbá wa nínú olúwa àwọn màmá wa ẹ̀bùn olúwa òdùwọlé ẹ bá mi ṣíà rẹ̀ àti màmá mi adébáyọ̀ àti bàbá mi adébáyọ̀ àti bàbá mi màmá mi ọláníyì adéníyì ẹ bá mi share rẹ̀ fún gbogbo wọn lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú adébọ̀wálé ẹ bá mi share rẹ̀ fún gbogbo wọn ohun olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn bí ó ṣe máa bẹ̀rẹ̀ kí lóhun tí mo mú fún wa ní ọ̀sán yìí òun náà ní ọjọ́ ìkorò àwọn yorùbá máa ní kò lè dùn títí kó má rò hàn níjọ́ kan lórúkọ jésù gbogbo ọjọ́ ìkorò ayé wa ọlọ́run sọ di adùn nínú ayé wa kò sí ọ̀nà tí ìkorò fi lè wá inú ayé ènìyàn nípasẹ̀ ẹ̀ṣẹ̀ a máa mú ìkorò wọ inú ayé ènìyàn nípasẹ̀ àìgbọràn a máa mú ìkorò wọ inú ayé ènìyàn torí tó bá yẹ kó tètè ṣe kò ní ṣe ó dẹ̀ máa fa ọjọ́ iwájú àti ògo ìṣeré yẹn ó máa fà sẹ́yìn ìlú kan náà ní ọjọ́ ìkorò bá pẹ̀lú ìbínú ọlọ́run
ní ìlú Samaria ẹ̀rí ní Górà tí ní ìlú Górà bí wọ́n ṣe kíni wọ́n ṣe rí ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run wá síbẹ̀ débi pé ó ṣe kíni ó jẹ ìlú yẹn run. Ẹ wo tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà nínú ayé yìí. Nígbà tí ènìyàn bá wò sùsùsùsù tó wò pé ohun tó lè ṣe náà ni pé kó ń ṣe kíni kó ń ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ láti lè ní ọrọ̀ tàbí ní ọlá. Ó lè ní ọrọ̀ yẹn náà ní tòótọ́, ó lè ní ọlá yẹn náà ní tòótọ́, ṣùgbọ́n padà máa jẹ ìkorò. Gbogbo ọkàn tó bá ti wò wípé ẹ̀jẹ̀ ènìyàn lòun ò fi ṣọlá tàbí ohun ìní ẹnìkejì òun lòun ò fi dá lóró láti fi ṣe kíni láti fi lo agbára lé lórí. Ó lè lo agbára lé lórí ní tòótọ́, ó lè máa lò nísinsìnyí kó sì máa ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ó ń dùn mọ́ nìyẹn, ṣùgbọ́n ọjọ́ ìkorò tí Ọlọ́run ń bọ̀ lórí ìṣẹ̀dá bẹ́ẹ̀. Ọjọ́ ìkorò ṣe kíni ó ń bọ̀ wá sórí ìṣẹ̀dá bẹ́ẹ̀. Nítorí pé kíni ìbínú Ọlọ́run gan ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìbínú Ọlọ́run ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bí ò bá sí ìbínú Ọlọ́run ni tí ò sí ìkorò ni. Ẹ wo gbogbo tá a ti ń rà ní àìmọye ọdún sẹ́yìn. Ẹ wo bó ṣe rí nísinsìnyí. Àfi kí Ọlọ́run kó mú ọjọ́ ìkorò yẹn kó sọ di ọjọ́ ayọ̀ fún wa, nítorí pé kíni ara ni àwọn ènìyàn. Ara ṣe kíni ara ni àwọn ènìyàn gan. Ní ti jíjẹ ní ti mímu ara ni àwọn ènìyàn. Ìbínú Ọlọ́run dẹ̀ ni. Ó sọ pé bí ẹlẹ́ṣẹ̀ bá ń jí olódodo náà ṣe kíni yóò pín nínú rẹ̀. Bí ọjọ́ ìkorò yẹn ti wù kó wá le tó, ẹ má jà torí ẹ̀ ṣe Ọlọ́run. Ẹ má jà torí ẹ̀ sọ pé a ò ní sin Ọlọ́run mọ́. Ẹ má jà torí ẹ̀ sọ pé kò sí ti Ọlọ́run tí ò lè yí padà. Ó lè yí padà kó mú ìkorò yẹn kúrò kó sọjà dùn fún wa. Lórúkọ Jésù yóò mú ìkorò ayé mi àti yín kúrò ní ọ̀sán yìí. Ìbínú Ọlọ́run ló máa ń mú ìkorò wá sí ìlú. Ìbínú Ọlọ́run ló máa ń mú ìkorò wá sí ayé ènìyàn. Ìbínú Ọlọ́run ló máa ń mú ìkorò wá sí inú ayé. Tí ò bá ti sí ìbínú Ọlọ́run ni kò ní sí ìkorò kankan rárá. Tó dá wa, ó dá wa fún gbogbo ohun rere ni láti máa ṣe kíni, láti máa lò ó ká sì máa gbébẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ìlú tí mo sọ fún wa ní àkọ́kọ́ yẹn, ẹ wò ìlú yẹn parun ni. Ó parun débi pé gbogbo nǹkan bẹ̀ ó di aṣálẹ̀. Wọn ò ṣe tó ń táwa Nàìjíríà yìí ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn ò ṣe tí àgbáyé ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbájọ Bíbélì pé ó ní nígbà tí òpin ayé bá dé, orílẹ̀-èdè ó mọ dìde sí ara wọn. Ìyàn máa dé. Ẹlòmíràn gan máa gégùn pé òun ọ̀bá mọ̀ kó nǹkan ti wà ní ìsà òkú jù bá tó ń wà láyé yìí lọ. Nítorí pé kíni ó ti sú kò mọ ibi tó fẹ́ dàgbà mọ́. Ọjọ́ ìkorò. Èmi ò mọ ọjọ́ ìkorò tí ẹ̀yin ní ní ọkàn. Mi ò mọ ọjọ́ ìkorò tó wà ní ọkàn yín tàbí ètè ń go through lọ́wọ́lọ́wọ́ yẹn. Ọlọ́run á padà sọ́dà dùn. Ṣèbọ́lá náà ló sọ adùn. Jóòbù ló sọ di ayọ̀, nítorí pé kíni ọjọ́ ìkorò ti dé pátápátá débi pé kò mọ tó fẹ́ ṣe mọ́. Ẹ̀yin ẹ jẹ́ ká lọ wo ìwé Jóòbù 1 ká lọ kà láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi wèrè pé Ọlọ́run wé Jóòbù 1 to end. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe kíni ó súnmọ́ Ọlọ́run rẹ̀, ó dẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé ìkorò yìí máa kúrò sáà ni. Tí a bá lọ wò láti 20 to 22 yẹn, wọ́n ní ṣe ló ṣe kíni ó fá irun orí rẹ̀, ó fa aṣọ ara rẹ̀ ya, ó wá kúnlẹ̀ ń bẹ Ọlọ́run. Ẹ ṣe jẹ́ káwọn náà wá ká kúnlẹ̀, ó wà ní ìhòòhò, ó ké pe Ọlọ́run ní kíkankíkan. Ó fa irun orí rẹ̀, ó fa aṣọ ara rẹ̀ ya, ó wà ní ìhòòhò, ó kúnlẹ̀ níwájú Ọlọ́run, ó dẹ̀ ń bẹ̀. Ọlọ́run dẹ̀ gbọ́ dẹ̀ mú ìkorò yẹn kúrò. Ìwé Jóòbù 1 ni mò ń sọ nípa ẹ̀.
ká wo bí ohun tí ó tó kọlu Jóòbù bó ṣe pọ̀ tó, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi wèrè pé Ọlọ́run. Ní àkókò yìí ẹ̀rí bí gbogbo ẹ ṣe rí ni ẹ̀rí bó ṣe dà ní. Ẹ má jà wò pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó jẹ́ ọjọ́ ìkorò táwọn wò níwájú wa yìí pé bóyá àtòrí ẹ̀ fi wèrè pé Ọlọ́run tàbí àtòrí ẹ̀ sọ pé àwọn òṣìṣẹ́ Ọlọ́run mọ́ náà kò yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò pé gan la gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run ká jẹ́ kí òye Ọlọ́run kó yé wa ní ṣíṣe, ní wúwà, ní sísọ ọ̀rọ̀ àti ní ṣe pẹ̀lú ọmọnìkejì wa. Lórúkọ Jésù mi ò mọ ohun tó jẹ́ ìkorò nínú ayé yín ètẹ́ ẹ̀fẹ́ mọ́ yẹn. Lórúkọ Jésù mọ́mì dádì ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Ìkorò tẹ́ ń rí yẹn tínú yín bàjẹ́ tẹ́ ń wò lójú ọ̀nà yín tẹ́ ń wò pé kíní yìí ṣe yóò di ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sínú ayé mi ni tàbí yóò di ìṣe sínú ìrìn àjò ayé mi ni àbí yóò di ohun tí wọ́n máa fi sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Ìkorò ayé ẹlòmíràn náà ni ọmọ bíbí. Ìkorò náà ayé ẹlòmíràn ni ọmọ ṣe kíni ọmọ bíbí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ò bá ti fi wèrè pé Ọlọ́run tó mọ̀ pé Ọlọ́run lọ́ba tó lè ṣe fún yàn yóò pa ìkorò yẹn rẹ́. Nígbò bá yá lẹ́mọ̀ wá bí lèyàn máa bímọ wẹ́lẹ́wẹ́lẹ́ léra wọn ṣe bọ́ Ọlọ́run ni. Gbogbo tó ń ṣẹlẹ̀ ní àkókò àti ní ìgbà yìí kódà ẹni tó ló ń jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ò lè fún yàn jẹ mọ́ nítorí pé kíni nígbà tá a sì tún gbọ́ pé síbẹ̀síbẹ̀ ọ̀hán oúnjẹ máa pọ̀. Ẹ má jà sọ Olúwa di Sódómù àti Gòmórà. Ẹ má jà sọ Olúwa di Sódómù àti Gòmórà. Nígbà tí a dé ìlú Sódómù àti Gòmórà yẹn ẹ̀rù Ọlọ́run bà mí nítorí pé kíni ibẹ̀ ti jẹrun pátápátá nípa ìbínú Ọlọ́run. Nípa ìbínú Ọlọ́run ó jẹ ìlú Sódómù àti Gòmórà yẹn ó jẹrun pátápátá ni. Sódómù àti Gòmórà go ṣe tó yìí o. Ìwọ̀nba àwọn èèyàn tó kù níbẹ̀ wọ́n lé góńgó sí ètè títì ní ìfònà títì ìlú wọn. Ìlú yẹn lọ sálálálálálá ṣùgbọ́n ó ti di aṣálẹ̀ nípa ìbínú Ọlọ́run. Ẹ má jà sọ ìlú wa náà di ọjọ́ ìkorò tó jẹ́ pé a mọ̀ wò pé kí ló dé tí mo wá sí orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè tí Ọlọ́run dá ọ sí ó ní ìdí tó fi dán síbẹ̀ mọ́mì. Dádì, orílẹ̀-èdè tí Ọlọ́run dá yín sí yẹn ó ní ìdí tó fi yín síbẹ̀, ó ní tọ́lọ́run fẹ́ fà jáde. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọjọ́ ìkorò tí à ń wò ní iwájú yẹn kò ní jẹ́ ọjọ́ ìkorò fún wa torí pé ó máa jẹ́ ọjọ́ ayọ̀ ni. Gbogbo ohun tí à ń fetí gbọ́ pẹ̀lú gbogbo bí nǹkan ó ṣe rí àti bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ àfọkàn wá sí Ọlọ́run, ẹ jẹ́ káwa gan fa aṣọ ọkàn wa ya. Kí ni ẹ̀ṣẹ̀ tó ń bẹ ní ọwọ́ mi? Kí ni ohun àìmọ́ tí ń bẹ ní ọwọ́ mi? Kí ni ohun àìmọ́ tí mo dáwọ́lé? Kí ni ohun àìmọ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó lè máa fa ìkorò sínú ayé mi báyìí? Nítorí pé kí ni ohun àìmọ́ ń bẹ lọ́wọ́ ẹlòmíràn tó jẹ́ pé ó ti gbilẹ̀ rẹ̀ láti ìgbà ìwé ó wá fa ìkorò sínú ayé rẹ̀. Ṣùgbọ́n nínú èrò ọkàn rẹ̀ yóò mọ̀ rò pé àsìkò ni àtọ́ bá yá yọ́ lọ kò dẹ̀ fúra tó yẹ pé ọjọ́ ìkorò yẹn dẹ̀ ń gbọ́ ọjọ́ ó dẹ̀ ń gbọ́ ọdún ó dẹ̀ ń gba gbogbo gbàmọ́ lọ́wọ́ lọ. Dáàdì mọ́mí ẹ jẹ́ á tún ọ̀nà wa ṣe, brọ́dà mi sísítà ẹ jẹ́ ká tún ọ̀nà wa ṣe kí ọjọ́ ìkorò kó lè kúrò ní ojú ọ̀nà wa. Bá a ṣe lè tún ọjọ́ ọ̀nà wa ṣe tá a lè mú ọjọ́ ìkorò kúrò nínú ilé ayé wa, inú ilé wa gan ló ti bẹ̀rẹ̀. Inú ilé wa gangan in ló ti bẹ̀rẹ̀ láti lè tún ṣe ná. Ó ní kó tó lọ yẹ ìtí ojú ẹnìkan, ó ní kọ́kọ́ yọ ti ojú ara rẹ ná. Ìwọ tó sọ pé bóyá lágbájá yìí èèyàn èṣù ni, lágbájá yìí ẹni tí ìṣẹ́ni mímọ́ ni, bóò ni wọ́n ṣe rí gan, bóò ta ló sọ fún ọ wípé ẹni èṣù ni tí wọ́n náà ti ń ṣe ìdájọ́. Ó ní ẹ má dá mi lẹ́jọ́ ká má bàa ṣe kíni ká má bàa dá yín lẹ́jọ́. A gbọ́dọ̀ dá Ọlọ́run lẹ́jọ́ nípasẹ̀ ẹnìkan. Nínú ilé wa gan ni ó ti bẹ̀rẹ̀. Ká
ká ti mú ọjọ́ ìkorò yẹn kúrò ní ojú ọ̀nà wa, ká ti mú ojú ọ̀nà ìkorò yẹn kúrò níbi iṣẹ́ wa, ká ti mú ojú ọ̀nà ìkorò yẹn kúrò ní ọwọ́ wa. Ìgbà yìí ni ohun tá à ń ṣe gan lè ṣe déédéé, ìgbà yìí ni àdúrà wa gan lè gbà, ìgbà yìí gan ni ìbẹ̀ lọ́hùn lè tí ó ṣe kíni ló lè dé ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ẹlẹ́sìn wa kejì tó bá díjọ́ Friday ní sí èrò yóò pọ̀ débi pé irú ọjà wa yẹn kò tiẹ̀ ní ṣe kọjá fún mọ́tò rárá. Bẹ́ẹ̀ dẹ̀ ní ṣọ́ọ̀ṣì náà ń pọ̀ káàkiri àti ìletò déletò, akéré dé akéré, gbogbo àwọn kéréje ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń ṣe ní wọ́n ní tòótọ́ à ń kọ́ ìjọ, ẹlòmíràn gan kọ́lé nínú ọgbà rẹ̀ yóò sì tó kọ́ mọ́sálásí síbẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣé ọwọ́ tí a fi ń nà sí àwọn ọmọnìkejì wa pé a rí pé eléyìí ṣe kínní ṣé la fi ń nà án. Inú ilé wa gan ni ìjọba yẹn ti bẹ̀rẹ̀, láti gbọ́dọ̀ kọ́kọ́ mú ọjọ́ ìkorò yẹn kúrò, àárín ara wa láti gbọ́dọ̀ kọ́kọ́ mú kúrò, nítorí pé kíni tá a bá mú kúrò, tá a bá lọ sí ìta tàbí tá a bá lọ sí àwùjọ, tá a bá sọ pé báyìí ni Olúwa wí tàbí kankan, wọn ò lè gbàgbọ́, torí pé kíni ìkorò ń bẹ ní ọwọ́ tiẹ̀ gan. Lórúkọ Jésù Olúwa yóò bá ìkorò wí kò nu ayé wa. Mo ní lórúkọ Jésù Olúwa yóò bá ìkorò wí kò nu ayé wa. Jóòbù rí, ó sì gbọ́, ó sì ń wò ó, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ torí ohun tó ń gbọ́ náà ni wípé Ọlọ́run ò lè fi òun sílẹ̀ kí ẹ̀mí èṣù kó borí òun. Ohun tó sì rí náà ni pé gbogbo ogun ẹ̀sà tí tó ń dé bá òun yìí, òun mọ̀ pé kò lè borí ẹ̀mí òun, nítorí pé kíni ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣé tá bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, gbogbo ohun tá à ń ṣe ló máa ṣe déédéé. Ọ̀rọ̀ wa yóò wá dàbí wípé ṣé ó sì ń jọ Ọlọ́run lọ ni, torí pé kíni ẹni tó bá súnmọ́ Ọlọ́run tó mọ Ọlọ́run ní òtítọ́ àti òdodo, Ọlọ́run kì í fi ilẹ̀, ó máa wà ní ìhà rẹ̀ ni. Gbogbo tó bá dẹ̀ ṣe yóò mọ̀ ṣe déédéé ni. Àwọn èèyàn lè máa wò bí ẹlẹ́ṣẹ̀ tàbí aláìníkanṣe tàbí ẹni tí ò pé, k'Ọlọ́run dẹ̀ ló pé níwájú òun. Ọjọ́ ìkorò lórúkọ Jésù kò ní wá sínú ayé mi àti ẹ̀yin. Gbogbo tí ṣe ọjọ́ ìkorò, bóyá tí èṣù ti nílẹ̀ ni, tàbí ọjọ́ ìkorò tí èṣù ti dá síwájú ọjọ́ ayọ̀ wa ni, lórúkọ Jésù ní kò ní ṣẹ. Àbí ọjọ́ ìkorò tí ọ̀tá rò pé bóyá ńgbà tí ayọ̀ yín bá dé yẹn gan lòun ó mú ìkorò débẹ̀, lórúkọ Jésù kò ní ṣẹ. Tá a bá rí agbára kágbára tàbí ìmọ̀ kí ìmọ̀ tó ní ọjọ́ ayọ̀ yín yẹn lòun ó sọ di ọjọ́ ìkorò, dáàdì mọ́mì lórúkọ Jésù Olúwa yóò bà ìmọ̀ rẹ̀ jẹ́. Brother sister, Ọlọ́run yóò bà ìmọ̀ rẹ̀ jẹ́, torí pé kíni ọjọ́ ìkorò yẹn tóun lérò pé òun ó sọ di ìkorò mọ́ yín lọ́wọ́ yẹn, tó ní ìkorò lòun yóò mú lọ́wọ́ láti sọ di ìkorò mọ́ yín lọ́wọ́, ọjọ́ ayọ̀ ni ó jẹ́, ọjọ́ ìdùnnú ni ó dẹ̀ jẹ́. Ọ̀tá yín gangan ló ní ọjọ́ ìkorò yẹn, torí pé kíni kò tún gbọ́dọ̀ fi ẹ̀mí yín lé ọ̀tá lọ́wọ́. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí káàkiri ni o, kì í ṣe ìlú Nàìjíríà nìkan, káàkiri àgbáláyé ni. Kò sí ibi tó ṣe kíni tó fararọ rárá, kò sí ibi tó ṣe kíni tó fararọ rárá, torí pé kíni gbogbo inú ayé tí ó ti da hílà yìí lo. Gbogbo wa kan ṣáṣì wà nínú ayé pé aṣáṣì wà níbẹ̀ ni, nítorí pé kíni ìwọ̀nba tí kálukú wá tàrí aṣáṣì rán máléjì ayé wa. Ọlọ́run yóò mú ìkorò kúrò ní ilẹ̀ rẹ dádì, Ọlọ́run yóò mú ìkorò kúrò ní ayé yín mọ́mì, Ọlọ́run yóò mú ìkorò kúrò nínú ayé wa, yóò fi àdọ̀ sí. Dádì ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ọjọ́ ayọ̀ tí mo dá níwájú yìí, ọjọ́ ayọ̀ tí mo dá níwájú yìí lọ́yá lórí ọmọ, ọjọ́ ayọ̀ tó wà níwájú mi yìí lórí àwọn ọmọ mi, má jẹ́ káyé sọ ọjọ́ ìkorò mọ́ mi lọ́wọ́, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọjọ́ ayọ̀ tí mò ń wò lórí àwọn ọmọ mi, ọjọ́ ayọ̀ tí mò ń wò lórí ọmọ mi, ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ nípa àti má jẹ́ káyé sọ di ọjọ́ ìkorò mọ́ mi lọ́wọ́. Bàbá lórúkọ Jésù ò ní sọ ọjọ́ ìkorò mọ́ yín lọ́wọ́. Ọjọ́ ayọ̀ tẹ́ ń wò lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn, dádì owó tó ṣe bẹ̀ náà ni ó jẹ́, mọ́mì mi ọwọ́ tó ṣe ọbẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó jẹ́, kò ní jó yín lẹ́nu bẹ́ẹ̀ ni kò ní dàlù yín lára, torí pé kíni ọjọ́ ayọ̀ tẹ́ ń wò ní ọ̀kan yẹn, ọ̀tá àti ìkàdílé ò ní sọ di ọjọ́ ìkorò mọ́ yín lọ́wọ́.
ọ̀tá fẹ́ bí èṣù kọ̀ lórúkọ Jésù ò ní lágbára lórí ọjọ́ ayọ̀ yẹn. ẹ ṣe àmì mo ní wọn ò ní lágbára lórí ọjọ́ ayọ̀ yẹn torí pé kí ni ọjọ́ ayọ̀ yẹn kò ní jẹ́ ọjọ́ ìkorò mọ́ yín lọ́wọ́. mọ́mì ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹni tá àjọ dá ọjọ́ ṣùgbọ́n tó bá mi ṣe nínú ìmọ̀ òkùnkùn wọn. gbogbo ẹni tá àjọ sọ̀rọ̀ nípa ohun rere tí mo fẹ́ ṣe ṣùgbọ́n tó bá mi ṣe nínú ìmọ̀ràn òkùnkùn wọn. Ọlọ́run má jẹ̀mú Olúwa gbà mí gbogbo agbára tí wọ́n ń lò lórí ìṣẹ̀dá àwọn ènìyàn láti lè mú ọjọ́ ayọ̀ wọn lọ sínú ìpéjọpọ̀ bí òkùnkùn láti lè bàjẹ́ lọ́sàn ìlóṣì lọ́sẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yájá ayé mi gbà kó lọ́wọ́ wọn gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. ọjọ́ ayọ̀ tẹ́ ẹ̀rọ ní ọ̀kan yẹn ọjọ́ ìtẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ṣùgbọ́n tí ẹ̀mí àìmọ́ tó lòun ó mú lọ sí ìpàdé ẹ̀mí òkùnkùn wọn láti lè lọ ṣe ọjọ́ yẹn ní ọṣẹ́ tàbí ní ọjọ́ yẹn ní ìjàmbá. mọ́mí dáàdì lórúkọ Jésù ọjọ́ ayọ̀ yẹn kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ọ̀tá ò ní bàjẹ́ èṣù ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. ẹ já la tún sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ ilé ìdáni ìrìn àjò ayé mi ayé ti mọ̀ mí mọ́ ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ ọjọ́ ayọ̀ mi má jẹ́ wọ́n sọ́dọ̀ ọjọ́ ìkorò mọ́ mi lọ́wọ́ ìgbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. bàbá o ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọjọ́ ayọ̀ yìí wọn ò ní sọ́dọ̀ ọjọ́ ìkorò wọn ò ní sọ́dọ̀ ọjọ́ ẹkún wọn ò ní sọ́dọ̀ ọjọ́ ìbànújẹ́ gbogbo ọjọ́ tí ó jẹ́ ọjọ́ ayọ̀ nínú ìrìn àjò ayé yín dáàdì mọ́mì lórúkọ Jésù kò ní já sí ìbànújẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. ẹ já lọ tún sáré sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí lọ́wọ́ ẹ̀mí atúnidá Ọlọ́run má jẹ̀mú gbà mí lọ́wọ́ ẹ̀mí atúnidá ṣẹ́rí àwọn ẹ̀mí káwọ̀ tó yẹ pé ẹ̀mí àwọn máa tún ènìyàn dání ọjọ́ ìṣerere àtọ́jú ayọ̀ ni wọ́n máa dúró dè láṣẹ kíni láti lè tún ènìyàn dá. wọ́n lè kọlu ẹlòmíì kó torí ẹ̀ kó dàbí rùn wọ́n lè kọlu ẹlòmíì kó torí ẹ̀ kó ṣe kíni kó dà fọ́jú wọ́n lè kọlu ẹlòmíì kó torí ẹ̀ kó ṣe kíni kó di ẹlẹ́sẹ̀ tí ò ní lè ní ẹsẹ̀ mọ́ tí ò ní ẹsẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbọ̀ bá lájàtì nígbà tí ọjọ́ ayọ̀ bá ń bọ̀ tó di pé wọ́n ní wọ́n gé níṣẹ́ pé wọ́n ti bọ́jọ́ ayọ̀ rẹ̀ jẹ́ fún. Ọlọ́run gbà mí lọ́wọ́ ìgbìmọ̀ àwọn ẹ̀mí òkùnkùn tó yẹ pé ibi tí ìmọ́lẹ̀ bá wà ni wọ́n máa fẹ́ ta fà á sí níbi ìṣeré ògo ayé ènìyàn bá wà ní wọ́n máa fẹ́ ta ọ̀fà sí. Ọlọ́run já ayé mi gbà kó lọ́wọ́ wọn má fẹ́ mímí léwu fẹ́ wọn lọ́wọ́ ẹgbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. bàbá o ìmọ̀ àwọn òkùnkùn ìpéjọpọ̀ àwọn ẹ̀mí àìmọ́ nínú ayé yìí lórúkọ Jésù dáàdì mọ́mì kò ní ṣẹlẹ̀ yín lórí gbogbo ọgbà ọjọ́ ìṣelógo yín gbogbo ẹ̀mí tó lè máa gbọ́ ọ̀rọ̀ ìṣelógo yín lọ mú lọ sínú ìpàdé àwọn ẹ̀mí òkùnkùn dáàdì mọ́mì lórúkọ Jésù ò ní ráyè nínú rẹ̀ ọjọ́ ìṣerere yẹn lórúkọ Jésù ọwọ́ yín tẹ́ ẹ fi ṣe iná lẹ́ẹ̀fì rí ògo yín ọwọ́ yín tẹ́ ẹ fi ṣiṣẹ́ yín lórúkọ Jésù náà lẹ́ẹ̀fì lo ògo yín pẹ́ dáàdì mọ́mì èṣù àti ọ̀tá kò ní ba ọjọ́ náà jẹ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. ẹja sáré tó gbàdúrà ẹ̀ka síká tó bọ́ sí pele mi ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o ohun tí mo fi ń wù ọ́ nínú ayé yìí má jẹ́ ṣú ó bàjẹ́ mọ́ mi lára ohun tí mo fi ń wù ọ́ má jẹ́ ká ó bàjẹ́ mọ́ mi lára tó ló ní ta fi ń wù Ọlọ́run. bẹ́ẹ̀ ni dádì àìmọye àwọn èèyàn ní bàbá ti dìlítì wọn lẹ́nu lẹ̀mọ́ yìí àìmọye àwọn èèyàn ni wọn ò gbúrò wọn mọ́ tí wọ́n ti forúkọ mìíràn pè wọ́n ṣùgbọ́n ní ìdí tó fi dé mi àti ẹ̀yin sí ẹja sọ fún Ọlọ́run ohun tí mo fi ń wù ọ́ má jẹ́ ṣú ó bàjẹ́ mọ́ mi lára gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. ohun tẹ́ ẹ fi ń wù Ọlọ́run dáàdì mọ́mì lórúkọ Jésù ẹ ò ní fi wù èṣù láíláí gbogbo tẹ́ ẹ fi ń wù Ọlọ́run lórúkọ Jésù ọ̀tá ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo agbára ẹ̀mí òkùnkùn àti Sátánì lórúkọ Jésù mo ní yóò dasán lórí ìrìnàjò ayé yín Olúwa yóò gbé àná dìde yóò sì gbọ́wọ́ yín sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. bàbá kó fi àṣẹ dá yín lò ọmọ kó fi àṣẹ dá yín lò ẹ̀mọ́ kó fi àṣẹ dá yín lò ohun tẹ́ ẹ fi wù Ọlọ́run lórúkọ Jésù ọ̀tá ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa
àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já bọ́ sínú ìpele àdúrà mi, ẹ já lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí mímọ́ o, Olúwa mú ayé mi tẹ̀síwájú. Ẹ rí pé oṣù kẹta náà tó ti ń ṣe kí ni ó ti ń lọ. Ipò ojú kan náà yóò dáa fún ìrìn àjò ayé wa mọ́. Ó yẹ kí wọ́n tó rí ògo tuntun nínú ayé wa, kí wọ́n mọ̀ pé yẹ̀sì Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run ipò ojú kan ti tó gẹ́ nínú ayé mi. Ó yá mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú síbi gíga gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá ó yá kó mú ayé yín tẹ̀síwájú sí ibi gíga tí ayé yín fẹ́, níbi gíga tí ọkàn yín fẹ́, níbi gíga tó tọ́ sí ayé yín. Dáàdì mọ́mì lórúkọ Jésù, Olúwa kó mú ayé yín tẹ̀síwájú síbẹ̀. Ọlọ́run májẹ̀mú, ó yá mú ayé wọn tẹ̀síwájú sí ibi gíga tí ayé wọn fẹ́, níbi gíga tí ọkàn wọn fẹ́. Bàbá ó yá mú ayé yín tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, gbà mí lọ́wọ́ ogun ìdílé tó yẹ pé orí ọmọ ológo ni wọ́n máa ń tẹ̀ rí. Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun ìdílé. Nígbà tẹ́lómi ọba wọ age of 18 years ní ó ti mọ rí pé òun ti ṣe rere. Ṣùgbọ́n gbà jẹ́ bẹ̀fẹ̀ wọ 2021 ni wọ́n rí pé ọwọ́ mi tó ti yí ó ti wí ọgbọ́n padà sí lára. Ohun tó ti mọ̀ ṣe tẹ́lẹ̀ kò wá ní mọ̀ ṣe mọ́. Ọmọ tó ti wà níwájú yóò máa dẹ̀ tí ó tún máa wà lẹ́yìn. Ẹ já sọ fún Ọlọ́run. Olúwa o, ògo tí ayé mi fẹ́, ògo tí ayé mi nílò, gbogbo ẹ̀mí tó jẹ́ pé orí ọmọ ológo ní mo wá láti tẹ̀rí rẹ̀ bá ní ibi tá a ti bí mi lè yá lé bàbá. Ọlọ́run jẹ́ orúkọ lágbájá orúkọ tèmi gbà kúrò nínú wọn ìgbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ẹ̀mí tó jẹ́ pé ọmọ ológo ló máa wá kiri tó máa tẹ̀rí rẹ̀ bá wípé kò ní dìde. Lórúkọ Jésù, Olúwa kó jayé gbà, bàbá kó jàgbà, ọmọ kó jàgbà, ẹ̀mọ́ kó jàgbà. Gbogbo ẹ̀mí tí máa tẹ̀rí ọmọ ológo bá nínú ayé yín, nínú ọ̀nà yín, tó máa tẹ̀rí ológo bá níbi iṣẹ́ yín. Lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú, Olúwa kó jayé gbà kúrò lọ́sàn yìí lọ́sẹ̀ ní orúkọ Jésù. Olúwa kó sọ ayé yín síwájú. Mọ́mì, ayé yóò ní ṣe gbà fún ẹnikẹ́ni. Dáàdì mi, mo láyé yóò ní ṣe gbà fún ẹnikẹ́ni. Ògo tuntun tí ayé yín fẹ̀yàn lórúkọ Jésù, Olúwa yóò fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sáré tún gbàdúrà èyí ká tó bọ́ sínú ìpele àdúrà mi. Ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí lọ́wọ́ inú ègún àìláṣeyọrí. Àwọn kan wà tẹ́ pé inú ègún àìláṣeyọrí ni wọ́n fi sí. Ó ṣiṣẹ́ ní tòótọ́ ṣùgbọ́n kò rí ọ̀nà àbáyọ, kò rí nǹkan kan kó rí kó jọ pé ohun tí mo kó jọ ní ọdún ìrè. Ọlọ́run gbà mí lọ́wọ́ ègún àìláṣeyọrí. Èyí tí ènìyàn ẹlẹ́ran ara tó lè wo òkùnkùn tó lé ní ohun tó yẹ fún ayé mi rèé. Bàbá o, ó yá gbà mí kúrò lọ́wọ́ ègún àìláṣeyọrí. Gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, Ọlọ́run májẹ̀mú, Olúwa kó jẹ́ ayé yín gbà kúrò lọ́wọ́ ègún àìláṣeyọrí, ọwọ́ ègún ìdílé, ilé ìyá ńlé bàbá, lọ́wọ́ ọ̀rẹ́. Lórúkọ Jésù, Olúwa kó gbà yín, bàbá kó gbà yín, ọmọ kó gbà yín lọ́wọ́ ègún àìláṣeyọrí, lọ́wọ́ kòtò àìláṣeyọrí, gbogbo ogun wàhálà àti ìdààmú, ìfòòró àti àìlọ́kànbalẹ̀ yẹn ó ti tó gẹ́. Bàbá kó gbẹ̀yìn ga, ó yá kó sọ ayé síwájú, ó yá kó máa yé tẹ̀síwájú, kẹ́ ẹ lè rí ọ̀nà lọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Bàbá kó fi àṣẹ dá wa lóhùn, ọmọ kó fi àṣẹ dá wa lóhùn, ẹ̀mọ́ kó fi àṣẹ dá yín lóhùn. Dáàdì mọ́mì, gbogbo ègún àìláṣeyọrí yẹn, gbogbo ègún àfàtọ́ àti àgbàná yẹn lónìí ní oṣù ìlọ́sẹ̀ lórúkọ Jésù. Olúwa kó fà yín kúrò ńbẹ̀. Ó yá kó yẹ yín kó sún síwájú. Mo lọ yá ká yẹ yín kó sún síwájú. Ó yẹ tẹ̀síwájú níbi gíga ní orúkọ Jésù tí ọkàn yín fẹ́, tí ayé yín fẹ́. Ọlọ́run májẹ̀mú kó mú yín débẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ó yẹ já lọ nínú ìpele àdúrà mi. Ẹ rí, wọ́n ti mú ọwọ́ ẹlòmíràn, wọ́n ti sọ di iná. Ọwọ́ ẹlòmíràn báyìí ó ń wò ní tòótọ́ ṣùgbọ́n iná ni. Kò sí ohun tó lè dé ọwọ́ yẹn tí ò ní tán. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹ tó sọwọ́ mi di iná tó ní kí n má ní àkójọ. Ṣé àpẹ́ téèyàn bá kó síbi tí iná wà kò ní dúró wùrùwù láti tán. Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀mí tó lọ́wọ́ fi ọwọ́ mi di iná wípé ohun tí n bá fi ọwọ́ mi kójọ yóò máa túká ni. Ó yá gbà mí kúrò lọ́wọ́ wọn. Gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, Olúwa kó gbà yín lọ́wọ́ ẹni tó lọ́wọ́ sọwọ́ yín di iná
tó lòun ò ní jẹ́ rọ́nà lọ bàbá kó jáyé yín gbà ọmọ kó jáyé yín gbà gbogbo ẹ̀mí tó lòun sọ ayé yín di iná tàbí sọ́wọ́ yín di iná wípé ọwọ́ yẹn ò ní àkójọ kò ní ohun rere èyí tí ọkàn yín fẹ́ kò ní tẹ̀ lọ́wọ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó dójú tì wọ́n bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá sọ fún ẹ lọ́rùn ẹjá képe ẹjá porúkọ Jésù nígbà mẹ́ta mímọ́ nígbà kan tó Ọlọ́run mú mi kúrò ní yàrá ìmọ̀ tí èèyàn ò mọ ibi tó ń wà torí pé kí ni ìṣẹ̀dá ẹlòmíràn nù yàrá ìmọ̀ ló wà tó jẹ́ pé ó kàn ń wo ara rẹ̀ ní ìta gbangba ni ṣùgbọ́n a ti fi ìṣẹ̀dá rẹ̀ pamọ́ sínú yàrá èyí tó ń go mọ ojútùú rẹ̀ tí ò mọ rárá bàbá o fàmí jáde kó nu yàrá ìmọ̀ tí ayé fi ògo mi há níbi wọ́n fi ògo mi há níbi wọ́n fi ògo mi tí wọ́n kàn mọ́ ó yá lọ fògo mi jáde kúrò nínú yàrá ìmọ̀ gbogbo bí wọ́n lè fògo mi há ní orúkọ Jésù yá wù lémi lọ́wọ́ gbogbo mi lémi lọ́wọ́ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi bàbá o inú yàrá ìmọ̀ ètí ọ̀tá fi ògo àti ìṣeré yín pamọ́ sí inú igi ni nínú omi ni nínú apápá làhóró ní níbi wọ́n fi ògo yín há lónìí ní orúkọ Jésù Kristi bàbá kó fà á jáde ẹ̀yin ológo rẹ̀ ó yẹ gbogbo yín padà mọ́mí dáàdì lórúkọ Jésù ẹ gbogbo yín padà brọ́dà sísà lórúkọ Jésù ẹ gbogbo yín padà gbogbo yàrá ìmọ̀ tí ọ̀tá fi ayé yín há yẹn gbogbo yàrá ìlẹ́ṣẹ̀yọrí tí ọ̀tá fi ògo yín há yẹn lọ́sẹ̀ lóṣù lọ́sẹ̀ ní orúkọ Jésù Olúwa fà yín jáde látòun lọ ní orúkọ Jésù dáàdì ẹ yẹ lọ sí rere látòun lọ lórúkọ Jésù mọ́mí ẹ yẹ lọ sí rere gbogbo pàlàhóró èyí tí wọ́n mú ilé ọmọ ẹlòmíràn wọ́n lọ fi ilé ọmọ ẹlòmíràn wọ́n lọ fi dájọ́ ni gbogbo bí wọ́n ti fi ilé ọmọ yín dájọ́ sí tó jẹ́ pé wá ń gbé inú kiri tó jẹ́ pé àhóró lásán lẹ̀ ń gbé kiri Olúwa kó dáhùn ohun padà wọ́n mú yín tí wọ́n mú lọ yáwó yẹn wọ́n mú yín tó fi dájọ́ tí ó wá jẹ́ kọ́mọ kó dúró níbẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa dá padà bàbá dá padà ọmọ dá padà ilé ọmọ yín lórúkọ Jésù Olúwa ti dá padà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tún sọ fún Ọlọ́run lórí ilé ọmọ yẹn ilé ọmọ ẹlòmíràn wọ́n máa sọ di nínú ẹgbẹ́ wọn wọ́n máa sọ di ohun tí wọ́n ń pamí sí kálukú wa ń bù ú mọ́ ṣùgbọ́n nínú ayé yóò máa ṣe ń tòótọ́ yóò máa rí òun pé òun lóyún ṣùgbọ́n tó bá tó ti yá ní òtún bu wálẹ̀ nígbà ìpọ́n bá ti ká òbùbọ̀ tó bá ti fi bù wọ́n tó ti bu oyún kúrò bẹ́ẹ̀ nu ẹ̀já sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mẹ́ lọ́wọ́ ẹ̀ tó mú ilé ọmọ mi tó lọ fi dájọ́ sí ibì kan láti lè ṣe kíni láti lọ fi ṣe kòkó omi ibi wọn láti lè má jẹ́ kí oyún kó dúró níbẹ̀ tó yẹ kí wọ́n bá ti ń bu omi bẹ́ẹ̀ àwọn ní omi tó ṣù tó rí ẹja bù ú tó yẹ kó ṣoṣù tó ń lóyún náà ni wọ́n bù kúrò lónìí ní orúkọ Jésù Olúwa ti dá padà fún yín mọ́mì ẹ gbàgbọ́ lórúkọ Jésù Olúwa ti dá padà ilé ọmọ yín yẹn ètí wọn ò jẹ́ gbẹmí dúró ètí wọn ò jẹ́ kọ́ oyún kó dúró níbẹ̀ lónìí lórúkọ Jésù Olúwa dá padà bàbá dá padà ọmọ dá padà ẹ̀mọ́ ti dá padà lọ́sàn ìlóṣù lọ́sẹ̀ lórúkọ Jésù Kristi ilé ọmọ yín Olúwa ti dá padà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá sọ fún Ọlọ́run ẹ̀rí dáàdì mọ́mì brọ́dà tó ń ta ọjà yẹn mọ́mì tó ń ta ọjà yẹn ṣùgbọ́n màmá gbé kòtò àgbàná síwájú ẹ̀ ni ó ń tajà tòótọ́ ó ń ta ọjà tòótọ́ ó sì ń rí owó níbẹ̀ ṣùgbọ́n kí ló fi ń ṣe lọ́dọọdún kí ló fi ń ṣe lóṣooṣù ẹ̀já sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mẹ́ gbogbo kòtò ẹ̀ láṣeyọrí tí ọ̀tá rò pé òun gbé sínú ayé mi gbogbo kòtò ẹ̀ láṣeyọrí tí ọ̀tá rò pé òun gbé sórí iṣẹ́ mi tí wọ́n jẹ́ máa ṣiṣẹ́ bí ẹni tí mo jẹ̀jẹ̀ ìlérí tí mo ń tà ní tòótọ́ ṣùgbọ́n mi ò mọ bí owó ṣe ń tán Ọlọ́run má jẹ̀mú yá bá mi kún ní kíákíá gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo kòtò àṣeyọrí gbogbo kòtò àgbàná èyí tí ọ̀tá gbé síwájú yín yẹn tí wọ́n lè mọ pawó sí tí wọ́n sọ apẹ̀rẹ̀ àjàṣẹ́ sínú ayé yẹn wọ́n sọ apẹ̀rẹ̀ òṣè pọn mi wálé ṣùgbọ́n wọ́n jẹ́ owó sínú ẹ̀ ó sì ń jò dànù mọ́mì dáàdì lórúkọ Jésù apẹ̀rẹ̀ yẹn Olúwa kánájọ lọ́sàn yìí gbogbo kòtò àṣeyọrí yẹn lórúkọ Jésù orúkọ Ọlọ́run alààyè ti kún ó ti dìpa bẹ́ẹ̀ ni yóò rí torí pọ́nà yóò là fún yín ẹ rí ògo Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá sáré gbàdúrà ká tó bọ́ sílé ìpele mi ẹjá sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí
iṣẹ́ ẹlòmíràn wọ́n ti fẹ́ sọ pé kó tó lọ tó wà mí ṣe ọ̀tọ̀ ní ìsìn àsìkò tá a wà ní ìsìn mángòrò ti ń jáde àmọ̀ra wọn tiẹ̀ wọ́n mọ̀ gbéṣẹ́ wọ́n mọ̀ gbégbá rẹ̀ wọ́n mọ̀ ló mángò làwọn táwọn àgbàdo bá dé wọ́n tó bẹ̀rẹ̀ àgbàdo ọlọ́run gbà mí má jà yóò sọ sẹ́mi dìdàkudà mọ́ mi lọ́wọ́ má jẹ́ wọ́n sọ ọ̀nà mi dìdàkudà mọ́ mi lọ́wọ́ ọ̀nà tí ayé mọ̀ mí mọ̀ yìí iṣẹ́ ìránṣẹ́ tí ayé mọ̀ èmi mọ̀ yìí má ṣe wọ́n sọ dìdàkudà mọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi bàbá o iṣẹ́ tí a mọ̀ mọ́ yín yẹn ọ̀nà tí a mọ̀ mọ́ yín yẹn mọ́mí dáàdì brother sister ọ̀tá àti ìkànnì sọ́dí ìdàkudà mọ́ yín lọ́wọ́ ibi iṣẹ́ yẹn náà láti rí ògo yín lò ibi iṣẹ́ náà lọ́lọ́run ó ti fà yín lógo sókè torí pé kíni olúwa yóò fi àwọn ènìyàn gidi hàn yín olúwa yóò fi àwọn ènìyàn gidi pẹ̀lú yín èyí tí ó ràn yín lọ́wọ́ tí ó ràn iṣẹ́ yín lọ́wọ́ èyí tí ó ràn ayé yín lọ́wọ́ tí ó mú iṣẹ́ yín tẹ̀síwájú èyí tí iṣẹ́ yóò mú yín lọ sí ibi gíga tí ayé yín fẹ́ èyí tí iṣẹ́ yóò mú yín lọ sí ibi gíga tí ọkàn yín fẹ́ èyí tí iṣẹ́ yóò dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ènìyàn gidi mọ́mí dáàdì lórúkọ Jésù ọlọ́run yóò mú yín débẹ̀ iṣẹ́ yẹn ní fi sílẹ̀ nítorí pé kíni ọ̀nà yín ni lórúkọ Jésù olúwa yóò tún iṣẹ́ yẹn ṣe mọ́ yín lọ́wọ́ ni nítorí pé kíni ẹ ní gbèrè tìjú níbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi bàbá kó fi àṣẹ dá wa lóhùn ọmọ kó fi àṣẹ dá wa lóhùn ẹ̀mọ́ kó fi àṣẹ dá wa lóhùn dáàdì mọ́mí iṣẹ́ yín ò ní dìṣẹ́ ọ̀nà yín ò ní dàrú ọkàn yín yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ nínú àdúrà àwọn oníṣẹ́ ọwọ́ irinṣẹ́ ọwọ́ yín kankan tẹ́ mọ̀ pé ẹ máa sábà lò ẹ sáré mú irinṣẹ́ ọwọ́ yín kan tẹ́ mọ̀ pé ẹ sábà lò wípé irinṣẹ́ yìí kò sí ẹ ṣe lè ṣe tó kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má lò ó tèmi lèmi náà ti gbé lọ́wọ́ yìí ẹ já sọ fún Ọlọ́run olúwa o fi irinṣẹ́ mi mú mi lọ́wọ́ sókè fi irinṣẹ́ mi dà mí pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọ aládé fi irinṣẹ́ mi fà mí lọ́wọ́ sókè mú mi já gbangba ìkọ̀rọ̀ tí mo wà ẹ́ ti tó gẹ́ irinṣẹ́ mi la ọ̀nà fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi bàbá o irinṣẹ́ mi rèé Ọlọ́run fi la ọ̀nà fún mi fi la ọ̀nà fún mi fi dà mí pọ̀ tọ́ pẹ̀lú ọmọ aládé fi la ọ̀nà fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi jẹ́ n bá ọmọ aládé jẹun pọ̀ pẹ̀lú irinṣẹ́ mi lórúkọ Jésù ó yá dà mí pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọ aládé pẹ̀lú àwọn ènìyàn ńláńlá irinṣẹ́ mi lànà fún mi gbé mi débi gíga Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá tún àdúrà yẹn gbà dádì ẹjá tún àdúrà yẹn gbà mọ́mẹ́ brọ́dà mi já tún gbà sísẹ̀ mọ́ mi já gbà fọlọ́run ẹjá gbẹ̀já sọ fọlọ́run ní ọ̀sán yìí Ọlọ́run gbà mí irinṣẹ́ mi rèé èyí tí gbogbo àwọn èèyàn mi náà ń lò tí wọ́n fi ń débi gíga rèé wọ́n á tẹ̀ tó wá gbé ẹlòmíì láti Nàìjíríà mo gbọ́dọ̀ bàbá kan ó lò ṣe gbogbo náà àwọn pírẹsidẹ́ntì ó lò ṣe náà ti lé Buhari ṣùgbọ́n nísinsìnyí bàbá yẹn ó ń tọrọ 20 naira jẹun ni ẹja àwọn èèyàn bẹ wọ́n ní sàṣà ni ilé àwọn olówó tó wò ti jẹ́ pé òun kò ṣe gbogbo wáyàrin ilé wọn ẹjẹjẹ sọ fọ́lọ́run ṣùgbọ́n nísinsìnyí kèékú náà kèékú ṣùgbọ́n wọ́n ti fi kú wọn ó fẹ́ kú kò kú ó lọ fẹ́ pokùnso dábọ́ ó fẹ́ gbé ìkànjọ́ gbèjà kò kú torí pé kí ni ó ti sú wọn ti dàgbọ́ ọ̀nà yẹn rú ẹja sọ fún Ọlọ́run gbà mí irinṣẹ́ tèmi rè ètí ayé mọ̀mọ́ mi Ọlọ́run o fi gbé mi débi gíga ni má jà yẹ fi dojú ìjà kọ mi má jẹ́ wọ́n fi bá mi jà má jẹ́ wọ́n fi dé di alágbà náà má jẹ́ wọ́n fi dàgbà náà sí mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi irinṣẹ́ mi rè Olúwa fi lànà fún mi. bàbá o má jẹ́ wọ́n fi iṣẹ́ mi dà mí láàmú wọ́n jẹ́ wọ́n fi dojú ìjà kọ mí bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi bàbá o Olúwa ràn mí lọ́wọ́ irinṣẹ́ mi rèé má jẹ́ dojú ìjà kọ mí yóò sún mi débi gíga ni má jẹ́ wọ́n fi bá mi jà má jẹ́ wọ́n fi sọ di àgbàna mọ́ mi lọ́wọ́ má jẹ́ wọ́n fi bà ayé mi jẹ́ ó yá fi ran ayé mi lọ́wọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi tí a bá fẹ́ sùn lálẹ́ ká tó bọ́ sínú ìpele àdúrà mi Psalm 18 25 to 50 Psalm 18
25 to 50 ẹ jẹ́ ká wo tó wà nínú rẹ̀. Ẹ jẹ́ ká pè mọ́ ara wa àbá tí ń ká pè mọ́ ara wa. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Mo lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Psalm 18 25 to 50 ẹ jẹ́ ká kà mọ́ ara wa. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọfà yọ̀ fèsù ní bà wá. Fún àwọn tó yẹ pé wọ́n máa ń gbàlejò ni, tó yẹ pé iṣẹ́ wọn jẹ mọ́ kí wọ́n gba àlejò, ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù dáàdì mọ́mì, àlejò ayọ̀ yóò bá yín, àlejò ayọ̀ yóò pè yín. Ohun tó yẹ yín lọ́wọ́ àlejò ayọ̀ tí ó pè yín yẹn, lórúkọ Jésù ohun tẹ́ ẹ nílò ni Olúwa kó gbà fún yín, bàbá kó gbà fún yín, ọmọ kó gbà fún yín, ẹ̀mọ́ kó gbà fún yín. Dáàdì mọ́mì, àlejò ayọ̀ yóò pè yín, wọ́n sì ràn yín lọ́wọ́ torí ayé yín fẹ́ ìrànlọ́wọ́ ńlá. Lórúkọ Jésù wọ́n ràn yín lọ́wọ́, wọ́n fi iṣẹ́ ràn yín lọ́wọ́. Iṣẹ́ kékeré báyìí owó ńlá. Lórúkọ Jésù Olúwa kó taari ẹ̀ sí yín, bàbá taari ẹ̀, ọmọ taari ẹ̀, ẹ̀mọ́ taari ẹ̀, ó yá kó wá yín kàn. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó fẹ́ rin ìrìn àjò, bóyá mo fẹ́ rin ìrìn àjò, mo fẹ́ gba pálí àbí mo fẹ́ gba físà, ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀mí mímọ́ o, Olúwa o, gbogbo ògo tuntun tí ayé mi fẹ́ náà ni pé mo fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò lọ sí ìlú òkèrè. Bàbá kó ràn yín lọ́wọ́, ọmọ kó ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe rí físà gbà, Olúwa kó gbà fún yín, Ọlọ́run kó gbà fún yín, bàbá kó gbà fún yín, ọmọ kó gbà fún yín, ẹ̀mọ́ kó gbà fún yín. Olúwa kó lọ tẹ́lẹ̀ dé yín. Gbogbo àtẹ́bà débẹ̀ báyìí, ojú rere Ọlọ́run alààyè ó yá kó jẹ jáde lára yín. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó fẹ́ gbàgbé ọmọ onílùú, ìwé ọmọ onílùú lẹ ti fẹ́ gbà láti ẹjọ́ ẹ̀, gbogbo àwọn èèyàn wọ́n fún òwe fẹ́ yín. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ọwọ́ tó ń yí ògo mi padà, tó yí mi padà láti jẹ́ pé kí ni tí bá ti fẹ́ rí gbà báyìí, ọwọ́ mi àtó yí ògo padà kò ní jẹ́ kó bọ́ sí lónìí ní orúkọ Jésù. Ọwọ́ náà ó yá kó kó nínú ìrìn àjò ayé yín. Ẹ gbàdúrà. Orúkọ Jésù agbára ńlá ní sàgbéraga Jésù. Ọwọ́ tó ń yí padà, tó lẹ̀ ní gbàgbé ọmọ onílùú, tó ń yí ògo yín padà, tó ń yí ìṣẹ̀dá yín padà, débi wọ́n bá ti kàn yín báyìí yóò tún dàrú ni tí wọn ò fi fún yín láti ẹjọ́ ẹ̀. Lónìí ní orúkọ Jésù, ọwọ́ náà gbẹ dànù, ọwọ́ náà gbẹ dànù. Gbogbo ẹ̀mí tó gbé àgọ́ wò yín, tó yẹ pé àgọ́ alágọ̀ wọn rí lára yín, ẹni tí ò dáná wọn sì máa lọ dáná, ẹni tí ò wàhálà wọn sì ló wàhálà, ẹni tí ò wùwà ibi wọn sì ló wùwà ibi, wọn mọ̀ wá dààmú àti ìfòró rẹ̀. Lónìí ní orúkọ Jésù, ọwọ́ náà yí padà kúrò nínú ayé yín, ẹ ò tún gbúrò rẹ̀ mọ́. Ọwọ́ ibi tí ò jẹ́ ká rí ìwé onílùú gbà yẹn, lórúkọ Jésù ọwọ́ náà gbèrè tìjú. Mọ́mì dáàdì ó yá gba ìwé yín, Ọlọ́run kó gbà fún yín. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó ń ṣàìsàn, ẹ jẹ́ ká bomi bí èmi náà ṣe bù síwájú ẹ̀, torí èmi náà ṣe kí ni ó fẹ́ tẹ̀ra díẹ̀. Ẹ jẹ́ ká bù ú, ṣáà ti bù ú, ẹ jẹ́ á gbé lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú gbogbo ogun àìsàn nínú àgọ́ ara mi, Olúwa kó mú kúrò. Ìwọ àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo ogun àìsàn láti orí dé èékánná ẹsẹ̀ mi, ó yá máa kúrò níbẹ̀. Àgọ́ ara mi tábìlì Ọlọ́run ni ó yá àìsàn mọ́jọ ṣe mọ́. Ẹ gbàdúrà. Orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ìwọ àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa, nígbà tí mo bá ti mu omi ní orúkọ Jésù, gbogbo ogun àìsàn ní ibùgbé mi, ní àdúgbò mi, ní inú ayé mi, láti orí mi dé ẹsẹ̀ mi, lórúkọ Jésù Olúwa bá wí. Ìwọ àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa, ó yá fi àgọ́ ara mi sílẹ̀. Àgọ́ ara mi tábìlì Ọlọ́run ni, má jẹ́ ṣàìsàn mọ́. Má ṣe kó nínú iṣan ara mi, má ṣe kó nínú omi ara mi, má ṣe kó nínú ẹran ara mi, má ṣe kó nínú egungun ara mi, má ṣe kó nínú ẹ̀jẹ̀ mi, má ṣe kó nínú gbọ́gọ́ mi. Gbọ́ àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa kò ní ara mi, ó yá fi àgọ́ ara mi sílẹ̀ kí n lè máa yìn Ọlọ́run, kí n lè máa gbé ọdẹ ga. Má jẹ́ fàìsàn lórí ayé mi mọ́. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ó yá jẹ́ ká mọ omi yẹn bẹ́ẹ̀. Lórúkọ Jésù a ò ní ṣàìsàn. Gbogbo àìsàn nínú àgọ́ ara wa lórúkọ Jésù yóò fi ayé wa sílẹ̀. Àgọ́ ara wa tábìlì Ọlọ́run ni, lórúkọ Jésù a ò ní fàìsàn lórí ayé wa. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Àdúrà fún àwọn ọmọ wẹ́wẹ́, ẹ jẹ́ á gbàdúrà. Àdúrà ọmọ ní tiẹ̀ ṣe mí, àdúrà ọmọ kékeré a sì mọ́ ṣe mí. Ṣé ẹni tí ó kù bímọ náà ṣé tó yẹ kó bímọ ṣe kà níbi tiẹ̀ ni? Mo kàn wò bí ayé ṣe ń lọ, gbogbo nǹkan ṣe ń wọ̀n àti gbogbo ẹ̀ ṣe rí yìí. Àná ọmọ kékeré bá ń wò wọ́n báyìí máa wò pé
ẹran kí làwọn ò tí ì fẹnu jẹ rí ọlọ́run ṣàánú fún wa àti kí làtí ìfẹnu jẹ ní oúnjẹ rí ṣùgbọ́n àwọn ọmọ iná wọn ṣàlòlé ayé tiwọn ilé ayé ló dẹ̀ ti rí bó ṣe rí ẹ jẹ́ á gbàdúrà fún wọn ọlọ́run ò wo àsìkò yìí wo ti àwọn ìránṣẹ́ ọlọ́run kàkàkàkà tí wọ́n ń ké pè lórí àwọn èwe yìí ọlọ́run ò jẹ́ wọ́n rí ìgbà wọn lò ikú òjijì má jẹ́ ó pa wọ́n ọlọ́run jẹ́ wọ́n rí ìgbà wọn lò ikú òjijì má jẹ́ ó pa wọ́n ó yá tún ìgbà wọn ṣe ìgbà ìwé àwọn ọmọ yìí olúwa tó ṣe jẹ́ ó rọ̀ wọ́n lọ́rùn ẹ gbàdúrà orúkọ jésù agbára jésù agbára jésù ìgbà ìwé àwọn ọmọ yìí lórúkọ jésù yóò rọ̀ yín lọ́rùn bàbá yóò tún ìgbà yìí ṣe fún yín gbogbo ẹ̀yin ìwé lórúkọ jésù ẹ ò ní ṣàìsàn gbogbo ẹ̀san tí máa sọ ọmọ tí ìyá rẹ̀ máa sunkún lórúkọ jésù kò ní ṣe yín gbogbo ẹ̀san tí máa ṣe ọmọ tí ìyá rẹ̀ máa banújẹ́ lórúkọ jésù kò ní ṣe yín ìwà ẹ̀san nínú àgọ́ ara àwọn ọmọ lórúkọ jésù ó yá fa ayé wọn sílẹ̀ ó yá mú ayé wọn tẹ̀síwájú ẹ̀yin ìwé lórúkọ jésù ẹ ò ní kúkú àjọkú ẹ ní kúkú ọ̀wọ̀wọ́ gbogbo ẹ̀san tí máa ṣe ọmọ rèwerèwe tí jẹ́ kí ìyá ọmọ kó jèrè rẹ̀ tí jẹ́ kí bàbá ọmọ kó jèrè ọmọ lórúkọ jésù kò ní ṣe yín ẹ̀yin ìwé ẹ máa dàgbà nínú ọgbọ́n ẹ máa dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti òye tọ́lọ́run yóò jogún fún yín láti lè lo ilé ayé yín lórúkọ jésù olúwa kó ṣe fún yín dáàdì mọ́mì lórúkọ jésù la yóò ṣe fún àwọn ọmọ yín yẹn gbogbo àwọn ọmọ yẹn lórúkọ jésù ò ní kú mọ́ yín lójú wọn ó dẹ̀ yára lójú ẹ̀mí yín bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ọlọ́run má jẹ̀mú fi àṣẹ dá wa lóhùn ẹni mọ Ísírẹ́lì fi àṣẹ dá wa lóhùn gbogbo àṣà tí máa ṣọmọ tí máa pa mọ́mọ́ ẹ òbí ẹ̀ lójú ní orúkọ jésù kò ní pa àwọn ọmọ yín gbogbo ẹrù tábí àmọ́ ètúwò yẹn dáàdì mọ́mí wọn ò ní gbé káwa mọ́lé gbogbo ẹrù tí abiyamọ ètúwò lórúkọ jésù ò ní fi ránṣẹ́ sí wa lórí ọmọ mọ́mí dáàdì lórúkọ jésù àwọn ọmọ wa ó bá wọn pẹ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹjá sáré gbàdúrà fún oṣù kẹta yìí ẹjá sọ fún ọlọ́run oṣù kẹta yìí ó dúró fún ọdún kéèyàn move sínú nǹkan rere march láti march sínú ògo titun ẹjá sọ fún ọlọ́run olúwa o jẹ́ kí orere kó march wọnú ayé mi jẹ́ kí orere kó march wọnú iṣẹ́ mi jẹ́ kí orere kó march wọ ìṣẹ̀dá mi kí gbogbo àwọn èèyàn kó mọ̀ pé yes ọlọ́run ṣe kíni ó march orere sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù kristi ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára oṣù kẹta dúró fún march láti jẹ́ kéèyàn move ọlọ́run má jẹ̀mú o orere kó wọnú ayé wa orere tó ayé wa fẹ́ ó yá kó wọnú ayé wa bàbá o ògo tí ayé wa fẹ́ ògo tí ayé wa nídìí ó yá kó wọnú ayé wa kó march wọbẹ̀ kó dúró síbẹ̀ kó tẹ̀ wá lọ́wọ́ kárí lò pẹ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi mo kí gbogbo ọmọ máàṣì náà láti orí èmi gan mo kí wa akú ọdún akú oṣù náà lórúkọ jésù àṣọdúnmọ́dún fún wa lórúkọ jésù a ò ní jọ sọnù a ò ní dòkú gbogbo ọmọ máàṣì mo kí wa lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn èèyàn ńláńláńlá bí àwọn bàbá wa rìdíìmù gbogbo wọn èèyàn bẹ́ẹ̀ ló ti rí sí lórúkọ jésù ohun tó máa ṣì nínú ayé wa tó ń dún lọ́wọ́ yẹn lórúkọ jésù a ò ní gbèrè tìjú ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ kí ohun má ṣì yẹn tó má ṣì wọnú ayé wa tó jẹ́ pé inú òṣèlú làwa wò sùsù láti wá sí ayé yẹn lórúkọ jésù ohun rere yóò wọ inú ayé wa yóò sì tẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ìjọ mẹ́jọ ẹjá pàdé lórí ètò Ohun Olúwa ètò tó wá láti ilé ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ẹ jẹ́ ká tún pàdé wá ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti àní dòkú ànífẹ́ dòkú ní ìjọ mẹ́jọ ẹjá tún pàdé ó dàbọ̀ báyìí.